ó mà wá lágbára ó lẹ́tíkẹ́ ó lágbolé fújì wàhálà rẹpẹtẹ ẹ tún wá gbọ́ nǹkan tí Mosafejo Amama sọ nínú fọ́nrán yìí o ẹ̀yin èèyàn. Mosafejo Amama tún ní òun wà pẹ̀lú Obesere lọ́wọ́ tó ń wà yìí ó lóun wà pẹ̀lú Obesere o bákan náà sì ni ọ̀gá ńlá tù náà sì lòun òun wà pẹ̀lú Alhaji Wasiu Alabi Pasuma ó ní òun sì dúró gẹ́gẹ́ bí ọ̀gá ńlá tù eléyìí lẹ́tíkẹ́ o kódà ó tún sọ nínú fọ́nrán yìí wípé bóun bá rí King Saheed Osupa níta bóun pàdé wọn lóde òun ó bọ̀wọ̀ fún wọn gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ aṣáájú nídìí iṣẹ́ orin fújì aṣáájú ó ní Saheed Osupa jẹ́ fóun ọ̀gá senior colleague ó ní wọ́n jẹ́ fóun bóun bá sì pàdé wọn lóde òun máa bọ̀wọ̀ fún wọn ó lágbára ó lẹ́tíkẹ́ bẹ́yìn Yorùbá kó gbàgbé wípé this same Mosafejo Amama náà ló ti kọ́kọ́ sọ ṣáájú wípé Òṣùpá ò kì í ṣe mẹ́ńtọ̀ òun ó sọ nínú fọ́nrán kan pé Òṣùpá ò kì í ṣe mẹ́ńtọ̀ òun àwọn kan lè fohùn jọra àwọn ni. Ó lágbára ó lẹ́tíkẹ́ ǹjẹ́ ẹ̀gbọ́n tí Mosafejo Amama sọ bí báyìí ó ní akẹ́kàkà lòun òun máa ń sọ̀rọ̀ kan ojú ọlọ́rọ̀ ni pé Òṣùpá ò kì í ṣe mẹ́ńtọ̀ òun Ọlọ́run kàn dá àwọn káwọn fohùn jọra àwọn ni eléyìí lẹ́tíkẹ́ yín èèyàn ṣùgbọ́n nínú fọ́nrán yìí Mosafejo Amama tún ní bóun bá pàdé Saheed Osupa lọ́nà òun ó bọ̀wọ̀ fún nítorí aṣáájú senior colleague òun nídìí iṣẹ́ orin fújì òun ni Saheed Osupa ó lẹ́tíkẹ́ yín èèyàn ẹ jẹ́ ká jìjọ wo fọ́nrán yìí kẹ́gbọ́n tí Mosafejo Amama sọ kẹ́ẹ̀dẹ́ má bá mi fèrò ti yín nípa ìsí comment ẹ má gbàgbé láti máa follow DIGINAIJA online TV lórí Facebook ní YouTube ẹ má bá mi subscribe ẹ má like ẹ má bá mi share fídíò yìí ó yá ẹ jẹ́ àjìjọ gbọ́rọ̀ lẹ́nu Mosafejo Amama ká tó wà lọ́kàn táwọn èèyàn jù sí comment section torí gbàgbós tí wọ́n jù lu Mosafejo Amama lórí ọ̀rọ̀ King Saheed Osupa yìí ó lẹ́tíkẹ́ kò ṣeé dúró wò tán. Thank you.
Ó lágbára ó lẹ́tìkẹ́ ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu Safejo Amama yìí ó ní bóun pàdé Saheed Osupa lóde olóhùn á bọ̀wọ̀ fún wọn nítorí senior colleague náà jẹ́sẹ̀ òun bẹ́ẹ̀ sì ni bóun rí Obesere àwọn jíjọ wà náà ní ọ̀gá ńlá gan sẹ̀fún òun ò kúrò ní ọ̀gá ńlá tù ó lágbára ó lẹ́tìkẹ́ yíyan kí lójú tẹ́ fi wọ̀rọ̀ Safejo Amama ẹ má bá mi jù sí comment ẹ já wọn táwọn èèyàn jù sí comment section àrí FBI wòlíì àánú làrígbà ó ní it is not until you disrespect Saheed Osupa before you blow. Please play your own role as Fuji musician and always give Saheed Osupa a big respect and kudos since you are using his voice and his pattern. We as Saheed Osupa fans, we cherish you, guy. Okay, ọ̀rọ̀ lẹ́gbọ́ tí wòlíì àánú làrígbà táwọn náà sọ yìí ǹjẹ́ ẹ faramọ́ nǹkan sọ kalẹ̀ báyìí ẹ̀yin èèyàn ẹ má bá mi jù opinion ti yín sí comment. Ayọ̀lá Adélakùn náà ni kí ló ń gbá lórí ẹ̀ abeg go and sit down you da barrister of course better go park to where you dey do your driver. Ó lágbára o ṣé driver ní Safejo Amama ni àwọn èèyàn pẹ̀lú kọ́mẹ̀ntì wọn ṣá ó lágbára. Alábí Ọlárẹ̀wájú sẹ̀mí òun náà ni who remember you again ológun àná ó ga o irú gbàsgbòsò lélẹ́yìí fún Safejo Amama. Humble Alimot Shadia òun náà ni the sound is even too much so hard for me to hear what you are saying. That aside say you don't start again abi. Ó lágbára báyìí o ẹ wo báwọn èèyàn ṣe ń ju gbàsgbòsò oríṣiríṣi lọ Safejo Amama. Godwin Ọlásùnkànmí náà ni you steal someone's music pattern and you are using his voice but he's not your mentor. Olófò ni bọ̀bọ̀ Safejo Amama yìí o. Ó lágbára o kí ló lè tó báyẹn yẹn àwọn commenters yìí wọn kò tiẹ̀ fẹ́ gbọ́n tí Safejo Amama ń sọ wọn ni báwo ló ṣe máa lo ohun Saheed Osupa tó ń lo pattern Saheed Osupa tó wá ń sọ pé kì í ṣe mentor ẹ̀ nídìí iṣẹ́ Fuji ẹ gbọ́ ẹ̀yin èèyàn ojú wo lẹ́yìn náà tó fi wọ̀rọ̀ yìí o ìyàwó ló kọ sí yín ẹ má bá mi jù opinion ti yín sí kọ́mẹ́ǹtì ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online tv lórí Facebook bẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì DIGINAIJA ẹ rí link kan lábẹ́ comment section fídíò tó máa gbé yín lórí Facebook page wa ní YouTube ẹ má bá mi subscribe ẹ má like share ẹ má bá mi share fídíò ká tó pàdé láyé àtàláfíà ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ mi tẹ́ ń gbọ́ mi ní gbogbo ìgbà.